OSUPA will not do like not sneaky. It's not someone like. Mo kàn sọ fún Lukman pé mo fẹ́ gba teacher tí ó máa wálé kó máa kọ́ mi láti GSS 1 tó bá di next year máa bọ́ sí GSS 2 ní ilé lọ́dọ̀ tèmi nílẹ̀ graduate my promoter. So Saheed OSUPA, you know before we even say anything, you know his wisdom. Now people are seeing is through this this man is not a bad person. Is not OSUPA will not do like not sneaky. Is not someone like ó máa rí black ó máa pè ní red. Àwọn àdúgbò yẹn mo máa ń gbé aláàtí wa ń gbà kan ó máa wá ó ní yẹ kí táwọn mánéjà gan lọ gba èrè sí ọjọ́ yẹn tí mánéjà wọn fà wá ládùúgbò sí pé ẹ ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn so pátá dénú hòtẹ́ fi wọ́n lẹ̀ bọ́dá láti ló máa lọ play ó náà já wá fi wọ́n lẹ̀. My mother, she was an okra seller when she was alive, and last year May 11, but it was a sad day for me. But at the same time, may her soul continue to rest in peace. No, any of my friend, Timothy Funlaye láti rí Fúnṣadé Olúfin, no, ní díẹ̀. Ìgbà tí máa dé primary 6, my parents, they were not buoyant to send us to school, and máa rúgi láti ta a máa hun kùkú àpẹẹrẹ kùkú tó máa ń ká díẹ̀ sí ìyá máa wá tà tí mo ṣàfihàn common entrance kìíní tí mo fi kọ́ lọ́wọ́ fọ̀rùn kẹ́ mo fi. people máa ń rò pé ìyàn ló kọ́ Lukman sẹ́yìn if mo fi ò tí produce film tí Lukman ti produce LALA tó rókè. n sọ pé mo fẹ́ ṣe WAEC kì í sìn book pé 2 years time. Book fún WAEC 2 years ahead. 2 years ahead. So mo wá ń lọ sí tutorial. Ẹ ti bímọ gbogbo time yẹn. Mo ti bímọ méjì. Ọkọ lọ bá bàbá kọlọ yìí wọ ni. Wọ́n bá sọ nípa àwọn àtọmọ àwọn làwọn jọ wà ní same class. Wọ́n sọ pé bí wọ́n fáwọn ní class work òun ló ń direct àwọn pẹ́ẹ́dẹ́rì àzáwọlé àwọn lọlé. Fún bàbá tó sanwó school. Àwọn sanwó àwọn náà fún lówó oúnjẹ. Ìyàwó mẹ́rin ni dádì mi ní. And but the only thing is that tí mo bá ń bọ̀ wá ní ọjọ́ mi sí ilé ayé tó bá yẹ pé ó possible kọ́ ló ń dá mi sínú family yẹn again. Ilé wa kẹ̀dẹ̀rẹ̀ àwọn màmá mi okra seller ní gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Kí ló dé ṣe lánìkan lẹ́ ń gbìn ni? Ìgbà tí mo wà school tó bá mi fi máa wọ kìnìún bí mo ṣe kúrò mo kó 2015 ó ń wọlé 2016-17 kò lọ wọlé. lọ́mọ yìí wọ uni. ló wọ the same department. Kúmọ̀ Raji tẹ̀wọ̀n èmi àti Lukman we are cousin. So I wrote the first entrance exam masters or MA I failed. Kúrẹ́ ni mo lọ bá lecturer kí ni mo mọ̀ pé why. Ẹ tún padà lọ tún ṣe. Yẹ tó tẹ̀lé kó tó gba form. A lot of people so tẹ́ jẹ́ pé wọ́n ti gba rẹ̀ yẹn kọjá àtọ́bìnrin àtọkùnrin tí mo lè fọwọ́ sọ̀yà pé báyìí nínú industry they can't even mention even kọ́kọ́ tí ẹ so but Olúwa ló ní glory so that's my own. Ẹgbẹ́ Àṣàkẹ́ sórí ni and I know that he reciprocates that love. What's the relationship with you and Àṣàkẹ́? Anyway. Lẹ́yìn ló tún bá ṣe fọ́ yín ètò òṣèlú ṣẹ́kù wọ́n tún bá ṣe fọ́ yín.
onígbòlò àwọn alágbò ṣàìdọ̀ bí àwa ò lè gbórí aládùn tá a bá jọ ṣàìdọ̀ bí. Òṣùpá kọrin ọba ọ̀la lòdò ọ̀làjà ọ̀làwẹ̀ lọ́wọ́ gan. Gbogbo eré l'Òṣùpá Saheed yẹn máa ń ṣe gbogbo eré. Òṣùpá kọrin ọba ọ̀la lòdò ọ̀làjà ọ̀làwẹ̀ lọ́wọ́ gan. Gbogbo eré l'Òṣùpá Saheed yẹn máa ń ṣe gbogbo eré. Obìnrin gidi tó bá fújì mi túlé gbogbo ojó làwọn tó mọ fújì mi fi jó gbogbo ojó. Obìnrin gidi tó bá fújì mi túlé gbogbo ojó làwọn tó mọ fújì mi fi jó gbogbo ojó. Side of me today, side of me today. 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 Bode come and watch it again. Side of me today, side of me today. Ìrìnàjò mi ò kọ́kọ́ yé mi tó. Side of me today, side of me today. Wọ́n ti ló dáadáa lọ́sẹ̀ kò dúdú, mo ní gbòdò dà wọ́n lágbo. Side of me, àwa ò lè gbórí alájọ ká má jò. Side of me. Wọ́n ti ló dáadáa lọ́sẹ̀ kò dúdú, mo ní gbòdò dà wọ́n lágbo. Side of me, àwa ò lè gbórí alájọ ká má jò. Side of me. Gbogbo eré l'Òṣùpá Saheed yẹn máa ń ṣe gbogbo eré. Ọmọ orí kọrin ọgbọ́n ńlá lòjò ń dáṣà ó lẹ́fẹ̀ lọ́wọ́ gan. Gbogbo eré l'Òṣùpá Saheed yẹn máa ń ṣe gbogbo eré. Obìnrin gidi tó bá fújì mi túlé gbogbo ojó làwọn tó mọ fújì mi fi jó gbogbo ojó.